ọ̀rọ̀ tún ti bẹ́yìn yọ o eégún aláré ẹ̀yin èèyàn ẹ̀dẹ́kọ̀ọ́dàpọ̀ ẹ̀ súnmọ́ bí o principal community grammar school níbi táwọn bandit lọ sọsẹ́ tí wọ́n já àwọn ọmọléèwé gbé àtàwọn olùkọ́ pẹ̀lú ọ̀gọ̀rọ̀ àwọn ọmọléèwé principal wọn ó ti láǹfààní láti sọ̀rọ̀ jáde o láti àkàtà àwọn bandit lọ́hùn-ún tẹ́ ò bá gbàgbé lánàá òde yìí ni mo ṣèròyìn kan níbi tí ẹni tó jẹ́ Ọ̀yọ́ State Commissioner for Information alàgbà Prince Dọ̀tun Oyèládé tó ti jáde tó sọ pé díẹ̀ báyìí ló kù káwọn gbá àwọn bandit yẹn mú síkún páwọn ọlọ́pàá àwọn àmọ̀tẹ́kùn àwọn NNCDC pẹ̀lú àwọn ọmọ ológun wa pé wọ́n ti rọ̀gbà yí wọn ká kódà wọ́n sọ lánàá yẹn pé agbègbè kan ní Old National Ọ̀yọ́ Park pé environment yẹn làwọn bandit yẹn ni wọ́n há sí ó ṣe wá jẹun tó wá ń ya ẹlẹ́nu báyìí pé a ti ń rá wọn lára àwọn tí wọ́n jí gbé èèyàn méjì nínú àwọn tí wọ́n jí gbé báyìí ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ o bẹ́ẹ̀ ni wọ́n tan kámẹ́rà sí wọn lójú ni wọ́n bẹ̀rẹ̀ sí ń rawọ́ ẹ̀bẹ̀ síjọba orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ gómìnà tìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjíníà Ṣèyí Mákindé pé ẹ tètè wá dá sọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí o bẹ́ẹ̀ ni pé kí wọ́n tètè wá dá sọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí torí pé kí ni wọ́n láwọn ti bọ́ ha o pé ibi táwọn sì wà yìí kò rọgbọ fọ́nrán màmá yẹn lẹ́ ń wò yẹn kódà àwọn olùkọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n sọ̀rọ̀ nínú fọ́nrán tí mo mú wá fún yín ẹ dákun dábọ̀ èèyàn mi ẹ súnmọ́ bí ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí pé kí ni màmá yìí ó sọ̀rọ̀ dálẹ̀ ilẹ̀kùn o kódà ọ̀kan náà àwọn olùkọ́ tí wọ́n tún jí gbé náà òun náà tún sọ̀rọ̀ kò kí ń ṣe principal yẹn nìkan ni wọ́n jí gbé o tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé principal school yẹn Mrs. Rachel Alamu ni Mrs. Rachel Alamu ní sọ̀rọ̀ yìí o màmá yẹn lẹ́ ń wò yẹn màá yí kíní yẹn sókè nísìn tẹ́ ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tí màmá yẹn sọ ó ní kò kí ń ṣòun nìkan ni wọ́n jí gbé wọ́n jó òun gbé àpọ̀lọpọ̀ àwọn olùkọ́ míì pẹ̀lú ọ̀gọ̀rọ̀ àwọn ọmọléèwé ni wọ́n jí gbé o ọkàn àwọn òbí àwọn ọmọ yẹn ti pòrúurù nílé bẹ́ẹ̀ lọ́kàn wọn ò balẹ̀ mọ́ ta ni ó ṣe tí ọkàn rẹ̀ ó balẹ̀ nítorí Ọlọ́run ẹ wo ibi tó orílẹ̀-èdè wa Nàìjíríà yẹ ẹ wo ibi tó dé dúró káwọn ọmọléèwé wà ní skul káwọn bandits dẹ̀ yà lọ bẹ̀ kó dẹ̀ jí gbogbo wọn gbé ilẹ̀ Yorùbá lélẹ́yìí o eléyìí ò kí ń ṣe ìpínlẹ̀ Kwara o ìjẹta yìí làwọn bandits lọ sọsẹ́ síléèwé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn bandits ti dé ìpínlẹ̀ Ọ̀yọ́ o ẹ̀yin èèyàn ìlú yìí kò séèfù mọ́ o ìlú yìí ò séèfù mọ́ o wọ́n wọ skul lọ skul méjì ọ̀tọ̀ọ̀tọ̀ LA school skul méjèèjì yẹn pẹ̀lú community grammar school àwọn skul méjèèjì yẹn Ahoro Èsínlé Oríire local government area làwọn skul méjèèjì yẹn wà táwọn bandit yẹn tí wọ́n ti lọ ṣe àkọlù ńlá tó ní agbára wọ́n ṣe àkọlù tó ní agbára wọ́n jí ọ̀gọ̀rọ̀ àwọn ọmọléèwé wọ́n jí wọn gbé lọ bẹ́ẹ̀ ni wọ́n gbé principal wọn Mrs. Rachel Alamu àtọ̀pọ̀lọpọ̀ àwọn tíṣà míì ni wọ́n jí gbé pẹ̀lú àìmọye àwọn ọmọléèwé ni wọ́n ti jí gbé kí wọ́n ní ìgbésẹ̀ táwọn ìjọba wa ti ń gbé báyìí àbí ṣó fẹ́ lọ san ransom ni torí wọ́n gbúdọ̀ dóòlà ẹ̀mí àwọn tẹ́ ń wò yìí o ẹ̀mí wọn ò gbúdọ̀ ṣòfò dànù sọ́wọ́ àwọn bandit o ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ń yí kíní sókè kẹfà balẹ̀ wá gbálàyé ọ̀rọ̀ lẹ́nu principal community grammar school tó farabalẹ̀ ṣàlàyé bọ́rọ̀ yẹn ti ṣe jẹ́ gan ní pàtó Mrs. Rachel Alamu ẹ jẹ́ ń yí kíní yẹn sókè kẹfà balẹ̀ gbọ́rọ̀ lẹ́nu wọn mò ń bọ̀ ẹ má yí kó mẹ́ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. Yeah. Start. I am Mrs. Alamu, FR. I am the principal of Community High School, Esiele, in Orire local government of Oyo State. On Friday, around 9:30, we were attacked by a certain group of people, and a good number of us were abducted. The staff and the students as well. And we have been here since Friday. I am making this video
to ask for help from everyone, starting from the federal government of Nigeria and Oyo State government, Engineer Seyi Makinde, the Christian Association of Nigeria, and all well-meaning Nigerians, that they should come to our help and settle this thing peacefully so that our lives will not be lost. Thank you very much. I'm from Ibadan. I'm working at First Baptist Church of Ogbomoso, Yawota area. Yesterday, the people of the young people came to our school, and we are being kidnapped, both the teachers and the children. We are all here. We need help from the federal government and the state government, both the church, First Baptist Church, Yawota, and the community. We need your help so that these people will release us. Please help us. Please help us. We need help from our president. We need help from our president. Tinubu, please help us. Our state government. Engineer Seyi Makinde, please. And both the Nigerian Christians, please help us. Please help us. Oh. The children are here, they are crying so that we will not waste our life. Please help us. Oh. We need your help. Help us. Oh. Don't neglect us. Oh. ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o ẹ̀yin èèyàn wa bò lẹ ṣe rí sí abẹ́rẹ́ pé lè gbẹnu tán ó lékè nkà bẹ́ẹ̀ náà máa ló tún pakasọ̀ kọ́lọ́n bá Èdùmàrè kó máa ṣaláàbò wa lórílẹ̀‐èdè Nàìjíríà torí pé kí ni mọ̀kànmọ̀kàn ló yẹ ń kàn o bẹ́ẹ̀ ni eléyìí tó kára àwò ń padà bọ̀ wá kára ẹ̀dẹ́ o táwọn èèyàn bá tètè gbégbèsè tó yanrantí láti rí dájú pé wọ́n tọwọ́ ọmọ àwọn bandits yìí bọ́ sọ o àwọn Yorùbá tó ní ó ń bọ̀ báyìí àwọn là ń dẹ́ẹ̀dẹ́ wọ́n gbọ́dọ̀ tètè dé àwọn dé ni o ilẹ̀ Yorùbá là ń sọ̀rọ̀ yìí o pàápàá jùlọ nílùú Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé lórí àwọn kinní yìí ọba Gandhi tó Ògbómọ̀ṣọ́ ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé Olúbàdàn tìlú Ìbàdàn àwọn ládéládé wa ẹ tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ o wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn o àti tó bí ẹ̀mẹ́rin sẹ́ márùn-ún báyìí táwọn bandit ti ń ṣọṣẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ó ti ń fẹlá lọ díẹ̀ nìyẹn Ọlọ́run má jẹ́ ká bọ́ sọ́wọ́ ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbé tọ àdúrà mi ìlérí tí wà làwọn amúṣẹ gẹ́gẹ́ bá ti ṣe ṣèlérí fún yín pa àníjẹ́ kójú yín fọ́ bẹ́ẹ̀ ni a sì ní yéké tí yín di sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tiwa ń bì àdàbà ọ̀nà ní à ń sùgbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ àdàbà atún ti fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.